kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ Ìràpadà olùṣọ́ àgùntàn Adébóyè kọ. Èní ni ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù keje ọdún 2025. Àkọ́lé ọ̀run ṣíṣí tòní ni ọ̀la rẹ. Àkọ́sórí wa ta rí nínú ìwé òwe orí 4 ẹsẹ̀ 18, èyí tó kà báyìí wípé, ṣùgbọ́n ipa ọ̀nà àwọn olóòótọ́ dàbí títan ìmọ́lẹ̀ tí yóò tàn síwájú àti síwájú títí di ọ̀sán gangan. Ẹ̀kọ́ náà tẹ̀síwájú lọ báyìí. Láti bí ọjọ́ méjì sẹ́yìn, mò ń jíròrò lórí ìbáṣepọ̀ tó wà láàárín àná àti òní rẹ. Lónìí, mo máa ṣe ìkádìí lórí ìṣísẹ̀ntẹ̀lé nípa jíròrò nípa ọ̀la rẹ àti bí òní rẹ yóò ṣe nípa lórí rẹ̀. Gẹ́gẹ́ bí onígbàgbọ́, ọjọ́ ọ̀la rẹ wà ní àìléwu nítorí Ọlọ́run nìkan ló ń ṣàkóso àná, òní àti ọ̀la. Òun ni Alpha àti Omega. Ìdí nìyí tí ìwé Kólósè orí 1 ẹsẹ̀ 17 fi sọ pé, Kristi nínú rẹ ìrètí ògo. Síwájú sí ìwé Àìsáyà orí 3 ẹsẹ̀ 10 wípé, ẹ sọ fún olódodo pé yóò dára fún un. Àwọn ìlérí láti ọ̀dọ̀ Ọlọ́run nìwọ̀nyí tó fi ń dá ọ lójú pé ọjọ́ ọ̀la rẹ máa dára. A lè pín ọ̀la rẹ sí ìpín méjì. Ọ̀la rẹ ní ilé ayé àti ọ̀la rẹ ní ayérayé. Tí o bá jẹ́ Kìrìsìtẹ́nì tòótọ́, kò yẹ kí o ṣe àníyàn nípa ọ̀la nítorí Ọlọ́run ti ṣe ìlérí láti tọ́jú rẹ ní ayé yìí. Èyí tí a lè rí nínú ìwé Jòhánù orí 4 ẹsẹ̀ 13. Jésù sọ pé bí o bá béèrè ohunkóhun ní orúkọ rẹ̀, a ó fi fún ọ. Ó sọ nínú ìwé Mátíù orí 7 ẹsẹ̀ 9 dé 11 pé kódà nípa ipò ìkà wa gẹ́gẹ́ bí ènìyàn, a kò lè fún ọmọ wa ní òkúta nígbà tí wọ́n bá béèrè àkàrà. Torí náà, báwo ni a ṣe ń retí pé kí ó má fún wa ní ohun rere gbogbo tí a bá béèrè fún lọ́wọ́ rẹ̀ níwọ̀n ìgbà tí o bá jẹ́ ọmọ rẹ̀? Ọlọ́run ti ṣèlérí pé o kò ní ṣe aláìní ohun rere kan ní ayé. Ọlọ́run ti ṣèlérí pẹ̀lú láti tọ́jú rẹ nígbà tí o bá fi ayé sílẹ̀. Nínú ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 1 dé 3, Jésù wípé, ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú. Ẹ gba Ọlọ́run gbọ́, ẹ gbà mí gbọ́ pẹ̀lú. Nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà. Ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá ti sọ fún yín, nítorí èmi ń lọ pèsè àyè sílẹ̀ fún yín. Bí mo bá sì lọ pèsè àyè sílẹ̀ fún yín, èmi ò tún padà wá, èmi ò sì mú yín lọ sọ́dọ̀ èmi tìkára mi, pé níbi tí èmi bá gbé wà, kí ẹ̀yin lè wà níbẹ̀ pẹ̀lú. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tòótọ́, nígbà tí o bá fi ayé sílẹ̀, ilé ńlá ní ìlú tí a fi wúrà nìkan kọ́ dúró dè ọ́ ní ọ̀run rere. Ìwé Ìfihàn orí 21 ẹsẹ̀ 18 fi ìdí èyí múlẹ̀. Olùfẹ́, tí o kò bá tíì fi ayé rẹ fún Jésù Kristi, o wà nínú ìjọba òkùnkùn, o sì ń fi ewu ìlọ́po méjì ṣeré ní ayé. Sátánì yóò ní àǹfààní láti ṣì ọ́ báṣubàṣu nítorí o wà nínú ìjọba rẹ̀. Àti ní ayérayé, ìwọ yóò wà ní adágún iná tó jìnnà sí Ọlọ́run, ẹni tó jẹ́ orísun àlàáfíà gbogbo, ayọ̀ àti ìmọ́lẹ̀. Tí o kò bá tíì fi ayé rẹ fún Jésù, yí padà nísinsìnyí, nítorí láìsí Jésù, ọ̀la rẹ yóò burú jáì, gẹ́gẹ́ bí a ṣe rí nínú ìwé Àìsáyà orí 3 ẹsẹ̀ 11. Ka ìwé Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 16 dé 17.
bíbélì ní ọdún kan, ìwé àìsáyà orí 50 dé 52. kókó ọ̀rọ̀: tí o bá wà nínú Kristi tí ó sì wà nínú rẹ síbẹ̀, ọ̀la rẹ dára. ẹ ṣé tí ẹ tẹ́tí sí ọ̀run ṣíṣe orí ìrìn ti òní. tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa láti máa pín ọ̀run ṣíṣe orí ìrìn yìí lórí ayélujára, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ ọ̀run ṣíṣe orí ìrìn sí 08045454541 kí ẹnìkan kó ké hallelujah.